ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ The Oil Firm Herbal Ventures, ewé tí mo fi ń hàn yìí, ewé yìí ni Yorùbá máa ń pè ní ayùnrẹ́ bọ̀nàbọ̀nà. Yorùbá pè ní ayùnrẹ́ bọ̀nàbọ̀nà. Ìdí ni pé ọ̀pọ̀ ayùnrẹ́ ló wà, èyí ni wọ́n máa ń pè ní ayùnrẹ́ bọ̀nàbọ̀nà. Kí ni ìwúlò ayùnrẹ́ bọ̀nàbọ̀nà? Ìṣòro kan ń bẹ táwọn eléyìnbó bá pè lórúkọ wọ́n fẹ́ máa sá lọ. Wọ́n á ní insomnia, àwọn míì á pè ní sleeping disorder. Téèyàn ò bá róorun sùn dáadáa náà ń pè lórúkọ ńláńlá tí mò ń sọ yẹn. Téèyàn ò bá róorun sùn dáadáa, kí lèèyàn nílò? Ayùnrẹ́ bọ̀nàbọ̀nà ẹ̀rù alámọ̀ àtọṣẹ péré ló nílò. Báwo ni wàá ṣe ṣe? Ìwọ tó sùn dáadáa, ó yá mọ̀ bọ̀ nítòsí tàbí olẹ́bí olọ́rẹ̀ẹ́ tí ó sùn dáadáa. Á sì sòótọ́ ọ̀rọ̀, téèyàn ò bá sùn dáadáa kò ní lè ronú bó ṣe tọ́. Téèyàn ò bá sùn dáadáa, kódà ó lè tibẹ̀ kó lárùn ọpọlọ. Ìwọ já ewé yìí tí mo pè ní ayùnrẹ́ bọ̀nàbọ̀nà, ewé ayùnrẹ́ bọ̀nàbọ̀nà ìwọ já. Tó bá ti já ewé yẹn tàbí kọ́ wọn ewé yẹn báyìí, kọ́ wọ́n báyìí, ọ̀ọ́kàn wàá gún. Tó bá fẹ́ gún, wàá gún pẹ̀lú ẹ̀rù alamọ. Ẹ̀rù alamọ náà máa ń gún mọ́. Tó bá parí, ó wàá pò lọ́ṣẹ. Tó bá ti dalẹ́ tó fẹ́ sùn, ìwọ fọṣẹ ìwẹ̀ pẹ̀lú omi tó wọ̀m tàbí omi tó lọ́wọ́wọ́, ó ní wọ́n máa fi ń wẹ ọṣẹ yìí. Tó bá ti fi wẹ̀, ìgbà tó bá fi wẹ̀ láàrin ọjọ́ mẹ́ta, gbogbo tí ń jẹ́ tẹlẹ́dùmarè, wàá sùn, wàá falala. Ọ̀fẹ́ pè mí, bàbá ó ní ọṣẹ yìí ṣe lè fi ránṣẹ́ sí wa. Pè mí sí nọ́mbà yìí 09065636184. Wọ́n gbàgbé oníléeṣẹ́ The Oil Firm Herbal Ventures. Ọṣẹ ajẹ́gùn wà ń bí, ọṣẹ àánú wà, 20,000 naira lọ́ṣẹ ajẹ́gùn, 20,000 naira lọ́ṣẹ àánú. Ọṣẹ afárẹ́ ń bẹ. Àwọn ọṣẹ tó lè lò ká sọ pé òun lálàákàlà, tó bá lálàá bí kégún ó máa lé ọ, bí kọ́ máa gòkè kọ́ máa sọ̀, bí kọ́ máa jẹ lójú oorun. Ọṣẹ àlákàlà ń bẹ, just 30,000 naira ní iléeṣẹ́ The Oil Firm Herbal Ventures. Ó fẹ́ wá wa wá? Junction Ọ̀kínì la wà nílùú Òṣogbo. Tó bá ti ń bọ̀ tó dé first junction Ọ̀kínì, ìwọ gbọ́kàlà láti bẹ̀ kọ́ lọ sí iléeṣẹ́ The Oil Firm Herbal Ventures. Tàbí tó o bá fẹ́ sọ pé òun gbọ́kọ̀ rẹ̀ bọ̀ ní, tó bá ti dé junction àkọ́kọ́, wàá ráwọn tó ń tẹ̀ èso ńbẹ̀. Àwọn Haúsá tó ń tẹ̀ èso, tó bá ti opposite wọn báyìí, wàá ti rọ́nà eléruku kan ńbẹ̀. Ó yá máa tọ̀nà yẹn bọ̀, wàá rí signpost iléeṣẹ́ The Oil Firm Herbal Ventures. Ire o, ká fìre pàdé.